tí mo dẹ̀ mọ̀ pé Aláàfin àgbà ọba ni. Aláàfin Ọ̀yọ́ Aláìlúwà ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékìnní wọ́n máa ti sọ̀rọ̀ lórí ìjà àgbà tó ń lọ tó ń sì ń jà rànyìn lórí ayélujára nípa wípé Ọọ̀ni títí Ilé Ifẹ̀ ní ìpẹ̀kun oyè ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mìíràn sọ wípé Aláàfin ni àgbà ọba ní ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ náà ló sì ti fẹ́ di fàákájà lórí ayélujára tó bẹ́ẹ̀ tí àwọn oríṣiríṣi ìròyìn ti ń jáde lórí ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ tí Aláàfin títí ìlú Ọ̀yọ́ Aláìlúwà ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékìnní sọ láti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Aláàfin tún sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ayélujára pẹ̀lú kábíyèsí àti olóyè Adébáyọ̀ Adélabú lórí bóyá ìjà tàbí aáwọ̀ wà láàrin kábíyèsí àti mínísítà fún ohun àmúṣagbára orílẹ̀-èdè Nàìjíríà bí ọ̀rọ̀ kábíyèsí bó ṣe lọ rèé. Ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ nìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tá a ti jọ ríra ní Èkó tá a ti jọ ríra pẹ̀lú kábíyèsí Ọ̀nìrìṣà náà àkírà wa, kò sí wàhálà kankan tó wà láàrin wa. Ṣé mọ̀ pé àwọn bloggers tó ń wà káàkiri yìí, àwọn náà ẹ má gbàgbé pé bí wọ́n ṣe pawó wọn làwọn ń wá. Gbogbo tẹ bá wò, mo rántí nígbà tí ọgbà tá a wà kékeré ńgbà wọn mọ̀ sọ̀rọ̀ wọn ní Barrister Kollington wọ́n ń jà ní wọ́n ṣe kinní kan tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ó ti wà, kò ṣe pé bá pé ìtàn, kò ṣe pé bá pé nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Láti ọjọ́ tó ti pẹ́ ni àwọn èèyàn ti máa ń sọ. Nǹkan tí mo dẹ̀ rò pé bá pé àwọn èèyàn ìdí tí wọ́n fi ń sọ ni pé wọ́n rí Aláàfin àti Ọọ̀ni gẹ́gẹ́ bí àgbà ọba ní ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí ni wọ́n ń rò pé bóyá pé ìjà wà àbí bóyá nǹkan kan. Àwọn agbóyìísọ yìí ni wọ́n máa ń rò, ni wọ́n máa ń fẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n ó gbé sórí atẹ́gùn. Jẹ́ pé tó ń bá ti gbé sórí atẹ́gùn tí wọ́n fi ráyè máa fi pawó. Ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ nìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tá a ti jọ ríra ní Èkó tá a ti jọ ríra pẹ̀lú kábíyèsí Ọ̀nìrìṣà náà àkírà wa, kò sí wàhálà kankan tó wà láàrin wa. Ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n máa ń fẹ́ dá rúgùdù sílẹ̀ lórí pé pé ẹnìkan ló ju ẹnìkan mọ́, ẹnìkan ò ju ẹnìkan mọ́, gbogbo ẹ̀ mọ́ra wọn lọ. Èmi àti olóyè Adélabú à ní ìjà kankan. Mo sì pè wọ́n ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí nípa ọ̀rọ̀ iná ìlú Ọ̀yọ́, pé báwo ni wọ́n ṣe fẹ́ ràn wá lọ́wọ́. Wọ́n gbọ́ ìmọ̀ra wọn dẹ̀ jẹ́ kí ó di mímọ̀ fún mi pé àwọn ó bá wá nǹkan ṣe sí kó tó di pé táàmù àwọn ó pè nǹkan kan báyìí. Ní ìjà kankan. Dẹ̀nẹ̀ bóyá ijọ́ kan, bóyá ìgbà coronation gbà yẹn tí ayẹyẹ ìwúyè tí mo jókòó, bóyá tí wọ́n wá kí mi gbà yẹn, èmi ò tètè mọ̀ pé bóyá pé wọ́n náwó sí mi nígbà yẹn. So èmi dẹ̀ jókòó pé kíní, mi ò bẹ́ nìkan kan jà. Ìyẹn dáadáa ni wọ́n, mo dẹ̀ fẹ́ràn wọn, àwọn náà dẹ̀ fẹ́ràn mi. Kò sígbà tí n bá pè wọ́n tí wọn kì í gbé kọ́ọ̀lù mi náà gẹ́gẹ́ bí ọba sí mínísítà. Ìyẹn dáadáa ni wọ́n. Ṣé mọ̀ pé ìgbà míì wà táwọn èèyàn ò bá súnmọ́ yàn, wọn ò lè mọ bí èèyàn ṣe rí. Ipò yìí náà kò ṣe pé kéèyàn máa lejú kiri. Àìmọye nǹkan lóríṣiríṣi ni ó lè mọ̀ lọ lórí tó jẹ́ pé ó lè máa fa ìgbà pé kéèyàn kan mọ rẹ́rìn máa bóyín gbogbo gbà. Gbọ́n ibi tó bá yẹ ká ti rẹ́rìn á rẹ́rìn, ibi tó bá yẹ ká ti jókòó á jókòó. Gbogbo ibi tó bá yẹ ká ti ṣe gbogbo nǹkan ló ní àsìkò títí ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé Aláàfin èèyàn dáadáa ni wọ́n. Inú mi dùn pé bẹ́yìn náà ṣe wá ń sìn bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ sọ ní sọ wípé àpé ọ̀tọ̀ ní bí àwọn èèyàn ṣe ń rò,
ro Aláàfin sí, ọ̀tọ̀ níbẹ̀ ṣe bá Aláàfin. Èèyàn dáadáa ni Aláàfin. Gbogbo àwọn èèyàn tó bá sì fẹ́ wá, tó bá fẹ́ bá Aláàfin sọ̀rọ̀ àbí bákan, àyè gbà wọ́n á gbà wọ́n tí tọwọ́ tẹsẹ̀ ni, kò sí láburú kankan. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ, ìpèníjà ó ti ń wáyé láti nǹkan bí ọdún 2011 nípa wípé àmọ́ àwa Aláàfin Ṣọ̀ún àti Olúbàdàn pé wọ́n mọ̀ gba ipò alága títí ìpínlẹ̀, alága lọ́balọ́ba títí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n mọ̀ gbà fúnra wọn ni. Mo rí pé bàbá Adéyẹmí, Aláàfin Adéyẹmí tí wọ́n ti wàjà lọ́jọ́ ìní, mo rí pé nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n tẹ́wọ́ gba irú nǹkan bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ pé ìyẹn náà ìyẹn ló jẹ́ kí ó wà lára àwọn nǹkan tí gbogbo ẹ̀ fi gún régé tí ó fi jẹ́ pé ó di ṣíṣe di ọjọ́ ìní. Nípa nǹkan tèmi mọ̀ ni pé wọ́n ní bí ọmọ ò bá bá tàn á bá àrọ́bá, pẹ̀lú gbogbo àwọn ìtàn àti gbogbo nǹkan tèmi náà ti gbọ́ lọ́tùn lósì, tí mo dẹ̀ mọ̀ pé Aláàfin àgbà ọba ni, Aláàfin òṣèrèfín. Mo gbà pé Aláàfin ni ó yẹ kó mọ jẹ́ olórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí mo dẹ̀ mọ̀ pé kò ṣe nǹkan tó rújú fún gbogbo àwa mùtúmùwà. Ṣùgbọ́n àwọn nǹkan kan wá lè máa wá ṣẹlẹ̀ o tí àwa ò mọ̀, ṣùgbọ́n èmi rò tí mo dẹ̀ gbà ládùúrà pé Aláàfin náà ni ó mọ̀ jẹ́ alága lọ.